Alia, mo ti send rẹ̀. Lakuli mi tí mo ń gbádùn rẹ sí. Èmi náà ń gbádùn rẹ̀. Ó yàtọ̀ sáwọn ọkùnrin kan. Bàbá kékeré bàbá kékeré. Ọlọ́run ó bí ya bùkátà ọ̀hún fọkàn balẹ̀ kò sí tọ́lọ́run ò lè bí yá. Àná kúmọ̀ láì. Bàbá kékeré. Àná kúmọ̀ láì. Àdàkùn ìwo tún lápẹ̀ tó pè ní báyìí nísìn. Ó ti pè mí lálákọ̀ọ́kọ́ mo ti dáhùn. Ẹja gbé ìwòsàn sẹ́gbẹ̀ẹ́ kan. Bóò ni data set táwọn wẹ́lẹ́ á lọ. Èmi náà ti ṣe tán ká mọ̀ lọ ló kù sórí pé mo ti múra tán ká mọ̀ lọ ló kù àwọn. Ẹ̀yẹ́dá mọ̀ lọ. Àmẹ́ká tó lọ. Bóò ni ó wá ìlú àmì tẹ́sán ní sísìn. Ẹja gbọ́ lọ́n tóbi. Allahu Akbar. Ẹja yóò bá ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Bàbá kékeré ìyá ń jẹ́yàn o. Sórí ọmọbìnrin tó lọ ohun tó pàdé. Ó rí tí ń sọ pé kọ́lọ̀ ń bí àbùkátà rẹ̀. Kò sọ́kọ mọ́. Kò sẹ́bí. Àfọlọ́hun. Kò sí ìyá kò sí bàbá. Àfọlọ́hun nìkan ló wá gbé bùkátà rẹ̀ wá bá mi. Gẹ́gẹ́ bí mùsùlùmí tá a sì jẹ́. Mùsùlùmí máa ń bọ́ àṣírí mùsùlùmí ni. Kí mùmínì máa bọ́ àṣírí mùmínì tó dá lọ́dọ̀ Ọlọ́run ni. Owó àdúrà rẹ̀ òun mo fi bí àbùkátà rẹ̀. Àròkùnmọ̀lẹ̀ ẹ fi owó mi ẹ fi bọ̀ àṣírí àlè yín. Kèésà lè mí o. Òye sálẹ̀ yín ló gbẹ gbé wọ́n ti wọ̀nyí fún mi nípa ìta tó gbé ní sinmi. La ilaha illallah. Àròkùnmọ̀lẹ̀ àlè tẹ́ èèyàn títí tẹ́lẹ̀ yà fi ságun ọ̀lẹ́ ẹ fi sálọ dẹ́ta tí ìfilẹ̀ náà. Lẹ́nu rẹ sí mi ọyá tó bá yẹ pé mo ti náà náà nù. Àbá àmọ́ ń jèrè ọmọ ilé kéwù ni mo ti náà tá a bá darí dẹ́ta àmọ́ ìyànjú ara wa. Àròkùnmọ̀lẹ̀ you say what? Mo ní mo ti náà. Àròkùnmọ̀lẹ̀ ẹ sọ pé náà wà láì lówó ẹ lọ dé ní data state. Ìwọ níyà tó lè fi jẹ mí lọ́wọ́ àbá kékeré. Ìwọ níyà tó lè fi jẹ mí lọ́wọ́ èmi ò fi yàjà fáà mi kò sí sọ́mọ ilé kéwù kan tí ó fi yà jẹ mí. Tó bá wọ̀ tẹ̀lé mi lọ dẹ́ta tó bá wọ̀ ọmọ tẹ̀lé mi lọ tá a bá tẹ̀lé dẹ́ta àmọ́ ìyànjú rẹ̀ rádaràda. A pàdé ní data state. Ó ti náà. Àbá kékeré data state náà fẹ̀ fa bó bá ṣe ń lọ látàtàárọ̀ àmọ́ ó ṣe mí láàánú fẹ́lẹ́ ha owó ti pọ̀jù fún owó pọ̀jù fẹ́lẹ́ ha wò ká sọ pé odidi ẹlẹ́hà fa wàhùn àdúgbò tó wá kíra rẹ̀ bọ̀ gbogbo àwọn àdúgbò tí ò dá yìí ló wá kíra rẹ̀ bọ̀ ọlágbó náà ní ń tàfà àgbo ẹlẹ́hà èdìdì èmi Lákúlì ń tàgbo. Owó bà wọ́n jẹ́ èyí tẹ̀ ṣe sínú náà ni. Sínú kí ni owó pọ̀jù fún ni. Èyí tẹ̀ ṣe sínú náà ló bá àwọn olójú jẹ́ náà fi sáwá dẹ́ta bí yàyín. Ó máa ṣe ayé ara rẹ̀. Àròkùnmọ̀lẹ̀ ìlú ta wáyé kẹsẹ̀ lu mùsùlùmí o ẹ lọ ọmọ sálámọ sáré yẹn káàkiri. Kí láwàá wí. Tábà ní fẹ́ béèrè ọ̀nà ẹ sọ pé who goes. Àbí who goes you. Who goes you. Dákun gbóná tó bá yẹ pé àwọn bá wá kí wá bẹ́ẹ̀ kí làwọn wà fi dá wọn lóhùn. Àdégbàm. Tó ti wá tán báwọn. Àròkùnmọ̀lẹ̀ kò tí ì tẹ́ o wọ́n tún lè béèrè lọ́wọ́ yín pé what level. Tó bá jẹ́ ọmọ skul ní ilé ẹ̀rọ pé 400 level àmọ́ mo lè kéwú ní kíláàsì ẹ̀ bá ti parí ilé kéwú náà lẹ́sọ̀. Sàlísà dájú nù kò sí wàhálà who goes Àdégbàm what level. Ráàjà máa lọ kò lè kásà rẹ ni tá a béèrè lọ́wọ́ Àdégbàm what level àbí ká bí ọkùnrin yìí ni. Ẹ fẹ́ rí wèrè. Àbí bọ́dá who goes. Who goes you? I know Swagba Matete. Sunday, Kulede market. You price, I pay you price. You go there, I go up. You go up, I go down. Who edited you? Who embalmed you? Who goes? Who goes? Which level? Àdégbàm. You did what? Yeah? Àdégbàm. What level? Sàlísà dáàdì. You dey impersonate. You try today. Yeah. I dey follow you to your. Who goes you? Àdégbàm. Who edited you? Which level? Sàlísà dáàdì. Àbá kékeré yóò fà mí bá sọ̀rọ̀. Àròkùnmọ̀lẹ̀ sọ̀rọ̀ sókè kò gbá yín dáadáa náà ní ìpínlẹ̀ yìí. Àdégbàm. You dey impersonate abi? You dey do am? You come here funny. Alpha. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. You better Muslim. You better dey follow Adam. Make no dey do that kind of nonsense again. If you do am again, I kill am. Me get no pity. Me wey no dey as well, mama dey cry. If I come out, mama dey cry. You dey follow me now. You know wetin my eyes don see before I join all this thing. You dey craze. You dey whine me. No dey try me again. I dey paramount. Àwọn kékeré yóò sì fi ẹ̀kú ọlọ́run. Ṣébí wọn lọ sọ pé wòye sálámù ẹnu yìí. Sálámù kọ́ lọ sálámù sí ìhun ni. Àròkùnmọ̀lẹ̀ èyí mo sọ fún yín pé owó mi dáná lọ ni ẹ wá dé ààrẹ ní data state. Ní ọ̀pá òun. Láìláìlá.
láìláìláìlá ìyàwó Ìlọrin ló wá fi jẹ mí nẹ́ta. Alokun Mola, who goes you? Ọdẹ gbà